ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí torí ètò kan tí Tọ́ba ti joyè tí wọ́n ti ń retí láti àárọ̀ èèyàn Tiwa Làṣà Tiwa Níṣẹ̀ṣe. Kí lóhun tá a tún gbédè lóde ètò ní òun ni ìyàtọ̀ tí ń bẹ láàrin òrìṣà ìyàtọ̀ tí ń bẹ láàrin òrìṣà àti ìrúnmọlẹ̀. Kí ni ń jẹ́ òrìṣà? Nínú ìtumọ̀ àti ìwádìí tá a ṣe, òrìṣà pàápàá bá bá fi ìmọ̀ ẹ̀dá èdè tá a fi wò òrìṣà, ẹni tí òrìṣà dá, ẹni tí òrìṣà dá òun là ń pè ní òrìṣà. Èèyàn ní máa ń di òrìṣà, pàápàá ẹni tó bá jẹ́ àkàndá èèyàn láwùjọ irú wọn máa ń padà di òrìṣà ni. Òrìṣà á dá béèyàn bá fi nǹkan kan tó fi tayọ àwọn akẹgbẹ́ ẹ̀, ó túmọ̀ sí pé orí ti ṣàrú ẹni bẹ́ẹ̀ dá lára ọ̀tọ̀. Bírú ẹni bẹ́ẹ̀ bá papòdà, kí àwọn èèyàn má bàa gbàgbé ẹ̀, wọ́n lè máa tapo sí i lórí, tàbí ká máa fi ọdún kan rántí ẹ̀, ó di òrìṣà nu. Òrìṣà á dá pé ẹni orí dá a lọ́tọ̀ yàtọ̀ sí àwọn tó kù, òun ó di òrìṣà. ó yí wà báwọn púpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ ló ti wà láwùjọ wa tó ṣe pé nígbà tí wọ́n papòdà tán, àwọn èèyàn ń rántí wọn nípa ọdún ìbílẹ̀, tàbí àwọn èèyàn ń tapo sí irú ibi tẹ́ni bẹ́ẹ̀ kú sí. Wọ́n wá sọ di òrìṣà. Ohun tó fa òrìṣà ní àwùjọ wa nu. Bí a bá wo Ṣàngó Ọ̀dẹ́dé ọmọ Ọ̀rànmíyàn, kì í ṣe irúnmọlẹ̀ o. Ṣàngó Ọ̀dẹ́dé gangan lórúkọ ẹ̀, ọmọ Ọ̀rànmíyàn ni. Oyè yín bá wọn, ìyẹn Ọ̀rànmíyàn ọmọ Ọ̀kànbí ọmọ Oòduà. Ṣàngó òun kì í ṣe irúnmọlẹ̀ o, òrìṣà ni. Nítorí òrìṣà dánú àwọn ọmọ tí àwọn òbí ẹ̀ bí látàrí agbára tọ́lọ́run ọba mi jogún fún un. Ṣùgbọ́n Ògún lákàáyé ọ̀sìn mọ́lẹ̀, èṣù láàlú ògiri okò, abániwọ́ràn bá òrí dá ìbọra búkú tí ń jẹ́ látọ̀ pa, tàbí Ọ̀rúnmìlà bára Àgbọnmìrègún ẹlẹ́sìn Ọ̀yẹ́. Oyè yín báwọn, àwọn yìí irúnmọlẹ̀ ni àwọn, torí wọn ò bí àwọn bí wọ́n ti bí Ṣàngó Ọ̀rànmíyàn, Ṣàngó ọmọ Ọ̀rànmíyàn, Ṣàngó Ọ̀dẹ́dé. Wọ́n bí òun ni, òun ò kì í ṣe irúnmọlẹ̀, òòṣà ni. Àwọn kí wàá ní jẹ́ irúnmọlẹ̀? Irínwó ẹ̀dá tó mọ ilẹ̀, tó kọ́kọ́ dé ilẹ̀, tá a sọ pé nǹkan mọ ilẹ̀, àwọn tó kọ́kọ́ dé ilẹ̀ òkè èèpẹ̀ òní irúnmọlẹ̀. Ìyẹn ní mo fẹ́ ká fi ìmọ̀ ẹ̀dá èdè ká fi ṣàlàyé ẹ̀ fún wa. Irínwó tó kọ́kọ́ mọ ilẹ̀ ló di irúnmọ ilẹ̀. Àwọn táwọn wí, àwọn wọn bí wọn, kì í ṣe pé àwọn ní ìyá kan tó bí wọn. Àwọn yìí ni wọ́n wá láti ìsálú ọ̀run wá sí ìsálú ayé. Nígbà náà lọ́run á sọ tàn yín bí wọ́n ti wá, á sọ fún wa lọ́jọ́ míì. Irínwó ni wọ́n, táwọn kan pè ní 400. Irínwó tó kọ́kọ́ mọ ilẹ̀ lóde irúnmọlẹ̀ lóde ètò ní. Àwọn tá a sì ń wí, kò sí èyí tó kúnú wọn o, kò sí èyí tó kúnú wọn. Ṣùgbọ́n òrìṣà mọ̀ ń kú, torí wọ́n bí èèyàn tó di òrìṣà ni, òrìṣà á dá. Ṣùgbọ́n àwọn irúnmọlẹ̀ yìí, wọ́n wá ní láti ìsálú ọ̀run wá sí ìsálú ayé. Wọ́n sì kú. Púpọ̀ wọn ìmíì wọlẹ̀, púpọ̀ wọn ìmíì pòórá, ìmíì di omi, ìmíì di igi, ìmíì di òkè. Ibi tẹ́ ẹ ti mọ̀ pé ìyàtọ̀ wà láàárín àwọn àti òrìṣà nu. Ó jẹ́ bí ó ti jẹ́ lórí ètò wa fún tòní. Ẹ má gbàgbé láti subscribe sí Afritage TV lórí YouTube. Ẹ má sì gbàgbé láti follow Afritage TV yìí bákan náà lórí Instagram. Ẹ má sì gbàgbé láti like Facebook page wa. Ẹ bá mi share ètò yìí. Ó dàbọ̀.